ìwọ̀n sọ Abdullahi pé àbúrò rẹ̀ yìí fàámọ́ra dáadáa o ọjọ́ kan bẹ tó nídìí ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ àṣẹ Ọlọ́run ti gùn wíwé sí ànábì yẹn ni wọ́n àmọ́ Ọlọ́run pọ́n wọn lé tọ́lá wọn láti gbọ́ lé wọ́n ti sọ wọ́n dà nábì al-ulama wọ́n wá ń lo sẹ́wù tí wá kú wọ́n wá ń lo ayé lọ ṣé Abdullahi wá wà lẹ́nu mẹ́mbà rí Sheikh ti já ní gẹ́gẹ́ àbúrò rẹ̀ pé òun náà lọ́nà ẹ̀sìn tẹ̀lé wọ́n wà wájú báyìí àfa bọ́yá ìsùn iṣẹ́ pọ̀ tẹ̀sùbá pọ̀ bọ́yá anything bí Sheikh sì ń bọ̀ wálé wù látòrí mẹ́mbà nínú Sheikh ti já ń lọ hàn ìjọ òun ni ọba ti ṣubú ọwọ́ aná tí ọ̀rọ̀ bàbá ẹ pé tó àsọ̀rọ̀ kí wọ́n wá sọ̀tá yọ yẹ fún báyìí yọ yàrá rẹ fún ni bàbá lè ṣubú ọba lè ṣubú wàhálà tí ẹ ò ní mà tí wàhálà tí àwọ̀ bá wà oore yẹn máa di tẹlòmíì lèèyàn gbọ́dọ̀ fi gba èṣù láàyè gba Sátánì láàyè. Taifatan minal mu'minina qatatalu faslihu baynahuma. Ọlọ́run tẹ́ bá ti rí pé wọ́n àgbọ́ra wọn yé nínú àwọn mùmíní àwọn ìjọ méjì tí wọ́n bá gbọ́ra yé Ọlọ́run ní ẹ̀dìdí àtúnṣe. Fa'in baghat ihdahuma 'ala al-ukhra. Ọlọ́run tẹ́ bá dìde àtúnṣe nì ẹ pẹ̀tù sọ́tún ẹ pẹ̀tù sósì tó bá pósì ní wá ń ṣe orí kunkun ní ọ̀fẹ́ gbà àbọ̀tún ní sórí kunkun ní ọ̀fẹ́ gbà èyí tó bá sórí kunkun náà méjèèjì tí ọba wa bàgà tí ọba gbọ́rọ̀. Faqatilu allati tabghi hatta tafi'a ila amrillah. Ọlọ́run ní gbogbo yín ẹ papọ̀ bá jà kódà bọ́ wà lérí àrẹ tí wàhálà rẹ bá fẹ́ pọ̀ kíkí ló ṣí ọ ọ̀dọ̀ Ọlọ́run lérí lẹ́ni èèyàn gbọ́pọ̀ ọlọ́jà ló ti jáde àná jẹ́ kógun omi Ọlọ́run ní ẹ papọ̀ gbogbo yẹn ẹ papọ̀ ẹ bàjẹ́ ẹ dájú ìjà kọ́. Fa'in fa'at faslihu baynahuma bil 'adli. Nítorí dájú ìjà kọ́ ohun ẹ fi ẹ pọ̀ ẹ ní tó bá rí pé wọ́n èèyàn ni wọ́n ní wẹ̀kú lọ́wọ́ rẹ̀ wá bọ́ ọ̀hásá bẹ obìnrin tí ń wẹ̀ kí ni wọ́n fẹ́ ṣe wọ́n fà yọ wọn ò rí yọ ságì ọwọ́ yìí ni abẹ́ bá jẹ sẹ́ni tẹ́ fẹ́ sin ọwọ́ ayé bẹ́ẹ̀ ni ó ti lé lọ́sọ́dọ̀ Ọlọ́run wọ́n dárí jọ wọn ò rí gbogbo tí wọ́n fẹ́ wọn ò rí ok ẹja lọ bá kọ́ àbágbà wọ́n á dọ́dọ̀ àfàgbà tàfàgbà wa òun wá ṣe tàfàkùrí ọ wá rorí kí ló lè ṣẹlẹ̀ o ẹ ti dọ́gbọ́n náà wọn dọ́gbọ́n bó ok nítorí ṣẹlẹ̀ ni pé ẹ̀ náà ní 80 bladders ẹlọkẹgba wa yìí na alọwọ yàn ha ń jẹnira kan lọ́wọ́ tọwọ́ rẹ̀ ha ń jẹnira kan lọ́wọ́ kọ́wọ́ rẹ̀ ha tí ò rí yọ ó ti làágùn ó tún ní a máa nà ní blala ó tún wá ní àbọ̀ nà ó ní mo ní ẹ̀ nà ó ní mo ní ẹ̀ nà blala ń pé tì báyìí blala ní ń pé tì báyìí ọwọ́ yọ ni lọ́wọ́ bá yọ. Ọlọ́run ti sọ sí Imam Malik lẹ́mí àti inú ìmọ̀tọ́lọ́ ń gbé ti yí pé ó purọ́ sínà mọ́bìnrin òun ni kò ṣe sínà nígbà tó wọ ẹ débẹ̀ lọ́wọ́ ń ronú ẹ̀mí ẹ̀ pé abẹ́ ojú ara rẹ̀ yìí Ọlọ́run ló ti mọ iye ara tó fi dá ó ti bọ́ sílẹ̀ ẹni tí ń purọ́ sínà má délé bọ̀ tí ò sì rẹ́rìí mú wá Ọlọ́run ọ̀ya há síbẹ̀ so 80 blala ń Ọlọ́run ní ọ̀kan lè wí kó lò wí ẹ̀ mọ́kọ́ ọmọ lọ ọ̀jẹ̀ gbà tẹ bá fún ní àdùn tán 80 blala yẹn tẹ bá fún tán. wala takibalu lahu shahadatan abada. Abadan wọ́n gbẹ́ mágòlè ni ẹ̀ tún gbọ̀gbẹ̀rí ẹ̀jẹ̀ máa láyé. irú ẹni bẹ́ẹ̀ ẹ̀ tún gbọ́dọ̀ gbẹ̀rí ẹ̀jẹ̀ máa láyé. kó lóun rọrọ̀ kẹ́kẹ́ ẹ má gbà so nítorí kò ṣe déédéé. laysa adilan. torí kò ṣe déédéé. kèé so ní déédéé. kèé so ní déédéé. bẹ́ẹ̀ni ṣe tóun tá a fẹ́ pèèyàn tí pé kọ́ wá jẹ́rìí déédéé ju ẹ̀rí ń lọ bí tá a ti lọ nìyẹn pé kéèyàn ó ṣe déédéé nù ẹ̀rí ọ pàtàkì lọ́lọ́run fi sọ yí pé ẹ̀dá mánà padà fálámánà àádìrú kan ni tẹ́ bá fẹ́ dájọ́ láàrin àwọn èèyàn ẹ wá ṣe déédéé o kódà bá pẹ́ nìyẹn tó bá súnmọ́ yín ẹ ṣe déédéé ń bẹ́ẹ̀. déédéé òun ìyá sọ́ọ̀tì láàkì mo ti padà sí sọ́ọ̀tì láàkì pé ẹwẹ́lẹ́ ní méjì déédéé òun la tún bẹ̀ òun la fẹ́ lọ́ bẹ̀ òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni wọ́n gba àdìsí kan wá Ibn Basir òun wọn lọ́rọ̀ bá ní Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́nkẹ́ nígbà tó lọ wá kẹ́
ọwọ́ àtúfà ànábì mo fẹ́ fi ọjọ́ ẹ̀rí sí i sórí lè mi tó wà níbi báyìí ọmọ mi báyìí ni mo fún ànábì ní sọ ti fáwọn yòókù sọlá sọlá ó ní rárá o tọmọ yìí yàtọ̀ ni ànábì ní òfáwọn yòókù náà fún wọn má fèmí jẹ́rìí irú nǹkan báwọn mọ́. Aṣèdílàhó gẹ̀ẹ́rì. Kò sí adilu ń bẹ wẹ́lómi tí ọbọ̀ jẹ́ irú èyí hùn èmi kémi ọ jẹ́ irú èyí hùn adilu ò sí ń bẹ adilu ni ọjà nàbí ọgbà. Ọbí ma kéésẹ̀ ọ̀kan ọwá ní ìwọ fún ọmọ kan ní ilé irú ẹ̀ máa ń sàwọn èèyàn gan tí wọ́n bímọ tí ó pọ̀ kéèkú o yóò àkógbó dúkìá rẹ̀ fákọ̀bí. A ní òun náà ní bóun bá kúkú tán náà òun náà lòun hàn ló fà fún wọn ni ọmọ adarí àwọn yòókù kò sádìlù ń bẹ o. Kò sádìlù ń birú bẹ́ẹ̀. Torí ìwọ lọ làánú tó fi bí gbogbo wọn òun ò bí wọn. Ìwọ lọ làánú tó fi bí gbogbo wọn òun ò bí wọn. Àkọ́kọ́ àdánwò tó wà ní ìsín bẹ̀ ni pé kò ní pín dọ́gba. Àkọ́kọ́ àdánwò ni kò ní pín dọ́gba. Wọ́n bá rí kan náà àbúrò rẹ̀ tó rúdù sí. Ọba ní kan náà àbúrò rẹ̀ tó rúdù sí. Oṣù fẹ́ parí. Gba oṣù fẹ́ parí. Pẹ̀lú ògo Ọlọ́run. Ogun dáàdi wà lọ́wọ́ mi. Pẹ̀lú ògo Ọlọ́run á pàdé. Ó lè jẹ́ máa ti lọ léèwé tí ń kàwé lọ́wọ́. Ó lè jẹ́ ìdí kàwé lọ́wọ́. A ní gbogbo ẹnu tó ń gbé òkè òun ńgbà tó bá fẹ́ san sukùl fíìsì ọ̀dọ́ níbẹ̀ náà ló ti wá gbé. Nígbà tó bá sanwó léèwé ọ̀dọ̀ mi náà ló kúkú wá. Nínú ogún bàbá rẹ̀. Nínú ogún bàbá rẹ̀ bá dẹjọ́ ni. Ọ̀wọ́n tún máa wá gbọ́ bùkátà tarẹ̀ yóò gbọ́ tọmọ yóò gbọ́ táyà. Yóò tún máa gbọ́ bùkátà tara rẹ̀ yóò gbọ́ tọmọ rẹ̀ yóò gbọ́ tíyàwó rẹ̀ bẹ́ẹ̀. Ọ̀tọ̀ lógún ọ̀tọ̀ lẹ́bùn. Ọ̀tọ̀ lógún ọ̀tọ̀ sí lẹ́bùn. Èèyàn lè ní dúkìá lójú ayé rẹ̀ kó bá àwọn ọmọ rẹ̀ kò tí ì sínú ogún Islam ọ̀tá kókó bùn àwọn ọmọ rẹ̀ àmọ́ ọ̀gbọ́dọ̀ ọmọ máa kán. Kọ́ nígbà náà ní ìsìn gbogbo yín lẹ́ ń lọ ṣiṣẹ́ o òun nìkan ló dúró tì mí ní kọ́mpìnì yìí. Bí kọ́mpìnì yìí ṣe dàgbà kò sẹ́yìn mi àti ẹ̀. Torí bẹ́ẹ̀ òun ló lélẹ́yìí ádìlò sí mẹ́. Adìlò sí bẹ́ẹ̀. Tọ́ bá ṣe yí hùn. Bọ́ bá ṣe eré yìí ni. Òun ń sìn ọ́. Òun sìn ọ́. Àwọn yòókù ń sinra wọn. Àwọn yòókù ń sinra wọn. Inú tẹ̀wájọ́ ń ṣe yìí. Inú tẹ́ ẹjọ́ ń ṣe ni. Tóun fi ń sìn ọ́ yìí. Tóun fi ń sìn ọ́. Àwọn yòókù náà ń gbà ń bẹ́ẹ̀. Àwọn yòókù náà gbà ń bẹ́ẹ̀. Bó o tún lọ́dọ̀ Ọlọ́run táwọn ó ní ń bẹ́ẹ̀. Bó o tún lọ́dọ̀ Ọlọ́run tán wò ní bẹ́ẹ̀. Ọ wàá pa àwọn yòókù ẹ̀. Ọ wàá pa àwọn yòókù ẹ̀. Ṣé ẹ rí i pé gbogbo yín lẹ lọ́nà tẹ́ ń gbà lọ. Ṣé ẹ rí i pé gbogbo ilẹ̀ lọ́nà tẹ́ ń gbà lọ. Tálùbáríkà sí wọ̀ ọ́. Tálùbáríkà sí wọ̀ ọ́. Àbúrò yín yìí tí mo wá mú pé kọ́ máa jẹ́ mi nìkan tí wọ́n wá pẹ̀lú mi kí lẹ rò pa lè ṣe fún gan-an. Àbúrò yín tó wá pẹ̀lú mi tó ní kọ́ máa jẹ́ mi nìkan kí lẹ rò pa lè ṣe gan. Kí ló tiẹ̀ ní odù sí kọ́mọ́dà bíi ìgbìmọ̀ ẹ̀rùn pé gbogbo ilé tó wà lẹ́nu ẹjọ́ nínà níbi ìbásímọ́. Wọ́n wà ní dádì. Ọwọ́ tiẹ̀ o. Àwọn ni wọ́n wà pa pé dádì ọmọ wọ́ tiẹ̀. Ọ̀kan ó sì sọ pé pọ́bẹ́mù tiẹ̀ ní abẹ́bá náà wá dùn àwọn náà dùn tì yín. Ebi kọ́ ọmọ ọ̀dọ́gba o. Ọmọ ọ̀dọ́gba omi àní àágílódé ẹ bá pẹ́ àwọn náà á dáhùn pọ́bẹ́mù tiẹ̀ ló wù bẹ́ẹ̀ ni. Ẹ má torí pé òun wá wá pẹ̀lú yín nìsínlẹ̀ wàá gbé kàwá lérí. Ẹ má torí ẹ o. Ẹ má torí ẹ. Lọ́wọ́ ni rárá kò rí bẹ́ẹ̀ kò rí bẹ́ẹ̀. Ìtí òjò rí bẹ́ẹ̀ ni yí pé ọ wá ṣàlàyé fún wa. Ọ wá ṣàlàyé fún wa. Lọ́nà tí wọ́n gbàgbọ́ yé. Lọ́nà tí wọ́n gbàgbọ́ yé. Ọ̀dẹ̀ wa kéèkó ogún tẹ́ jẹ. Kéèkó ogún tẹ́ jẹ. Kéètì ìkan ogún tẹ́ jẹ. Ẹ bá ń gbé 200 million lákàntì mi. Ẹ bá ń gbé 500 million lákàntì mi. Wọ́n yà gbóyè pín. Kẹ mọ̀ pé yín náà ní nǹkan. Wọ́n kà fẹ́ compensate ẹ̀ ní ọ̀yànjú ẹ̀nu. Ọ̀yànjú ẹ̀nu ni. Àmọ́ ní kọ̀rọ̀ kọ́ wa pèpè wa. Wọ́n jà wọ́n. Kọ̀ wá dọ́gbọ́ pé kọ́ ọ̀rọ̀ pé wá má jà àwọn yòókù rẹ̀ ọmọ o. Ibi ọ̀rọ̀ Yusuf já sí lọ́rọ̀ rẹ̀ ó padà já sí. Ibi ọ̀rọ̀ Yusuf já sí lọ́rọ̀ rẹ̀ ó padà wá já sí. Kò sí májọ ọ̀rọ̀ gbọ́ nínú ọ̀rọ̀ àwọn ọmọ. Kò sí májọ ọ̀rọ̀ gbọ́ náà ọmọ. Níbi tànàbì fi ní má fè mí dógò òru ẹ̀ o má fi mí jẹ́ ìrú èyí hùn láéláéláéláé. Nítorí ẹ̀ tó fẹ́ fi mí jẹ́ òun kò sí ádìlù ń bẹ̀. Inú ẹ̀ ọwọ́ akọ ádìlù láàrin oníjà méjì. Tọ́lá lómi ọmọ ìjà parí máa ń dákúnjà ni o. Inú tí sì báyé jẹ́ ni. Ọ̀dà odidi lérú, ọ̀dà odidi ẹbí rú, ọ̀dà odidi ìran rú. Gbogbo yìí ìbàjẹ́ ni.
ìran corruption kan ní àkọ́kọ́ kẹrí ìran family méjì tí ó tò àbíyàn méjì tí ó gbọ́ra wọn yé kẹ́ kọ́kọ́ máa wòran ẹ̀yin gan wẹ́kọ̀ ọ̀mú nonsense. Inta Nabi Muhammad sallallahu alaihi wasallam iṣẹ́ àkọ́kọ́ tó kọ́ ṣe ń gbòde Madina Suliu ni àtúnṣe lọ́kọ́kọ́ ṣe tọ́rọ mà yí pé tí n ti ń jẹ́ wọ̀ yẹn ọ̀bá tán lẹ̀ Islam ogun ò lè ráyè dilẹ̀. Àwọn ìdílé méjì ọkọ gbọ́ra wọn yé àwọn lọ́wọ́ kọ́ sí pé òkè àwọn ìdílé méjì ọgbọ́ra wọn yé ìkílẹ̀ àkọ́kọ́ fẹ́ ṣe tí wọ́n fi gbọ́ra wọn yé àtúnṣe ọkọ ṣe níbi káfẹ́ ṣàtúnṣe yẹn gangan a nídi adilu adídi déédéé ń bẹ lọ́jọ́ kọ́lọ́hún sọ yí pé nítorí tòlè láti kọ́. وإن طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما وإن بغت إحداهما على الأخرى فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله فإن فاءت فأصلحوا بينهما بالعدل إن الله يحب المفسدين إنما المؤمنون إخوة فأصلحوا بين أخويكم فإن فات فأصلحوا بينهما بالعدل وأقسطوا إن الله يحب طائفتان من المؤمنين اقتتلوا. Ọlọ́run tẹ bẹ́rẹ̀ àtọ́ ifá méjì àwọn èèyàn méjì ó lè jẹ́ ẹgbẹ́sẹ́gbẹ́ kìí ṣẹgbẹ́ ọjọ́ erí àwọn pátì yìí àti pátì yìí ń jà wọn ò gbọ́ra wọn yé ìjọ ìyá àtijọ́ yìí ń jà wọn ò gbọ́ra wọn yé ìdílé àti ìdílé yìí ń jà wọn ò gbọ́ra wọn yé. Problem tẹ bá rí pọ́wà ní family yẹ kọ́kọ́ lọ sọ́ọ̀fù ẹ̀ tẹ́ ẹ bá sọ́ọ̀fù ẹ̀ ọ̀rọ̀ yóò dorí ẹlòmíì ọ̀rọ̀ yìí yóò dorí ẹlòmíì o inú ọgbọ́n kan ni kẹ́ẹ̀rí bẹ́ẹ̀ ń wore níbi kan ẹ má jáde wẹ̀ ẹ ń wá ọrẹ níbi kan ẹ ti fẹ́ rọrẹ gbà ọrẹ ẹyọ kan náà sì ni nínú ìdílé kẹyàn mẹ́fà wá jáde olóhùn wa wọ́n ní àwọn tí ọ̀gbọ́n àwọn yìí ẹja fún ìdílé mi ẹ̀sùn orí ilé yín nùnú fúnra yín lẹ mọ̀ lẹ́sùn orí ilé yín lẹ sọ́nù ẹ̀jẹ̀ orí yín ó pé ẹ wàá gbà fúnra yín ẹ̀fẹ̀ lẹ́yàmẹ̀yà lẹ̀ ìwọ mojú ọ̀wọ́ ló jù mí kódà bẹ́ẹ̀ ń jábọ̀ tẹ́lẹ̀ torí bẹ́ẹ̀ ń fòrè nu yín ẹ gbàgbé ìjà bí abáadé yìí orí wọ́kàn wá di tẹlómìn ni yá gbàgbé wàhálà yìí apọ́tímẹ́ǹtì yìí já lọ gbà wálé tó bá rí bẹ́ẹ̀ èèyàn kọ́kọ́ sẹ́tù tí bá ń jẹ́ wọ́ọ̀ nítorí ọ̀làjìn èèyàn ọmọwé ẹni tí ó fọ́ọ̀lù sí mọ̀lánà ṣe Alhaji Ibrahim radiyallahu ta'ala anhu wọ́n jọ ṣe Ibrahim bẹ láyé ṣéwù wa ń sọ fún ṣéwù Abdullahi àkọ́bí wọn nìyẹn ìwọ̀n ń sọ fún wípé ṣé Ahmed Tijani wọn náà ti lọ́dọ̀ Ọlọ́run ìwọ̀n sọ Abdullahi pé àbúrò rẹ̀ yìí fàámọ́ra dáadáa o ọjọ́ kan bẹ tó nídìí ẹ̀ ọ̀rọ̀ tí wọ́n bá ti sọ àṣẹ Ọlọ́run ti gùn ún wíwé sí ànábì èèyàn ni wọ́n àmọ́ Ọlọ́run pọ́n wọn lé tọ́lá àwọn aláṣẹ gbọ́lé wọ́n ti sọ wọ́n dà nábì al-ulama wọ́n wá ń lo ṣéwù tí wá kú wọ́n wá ń lo ayé lọ ṣé Abdullahi wá wà lẹ́nu mẹ́mbà rí ṣéwù ti já ní gẹ́gẹ́ àbúrò rẹ̀ pé òun náà lọ́nà ẹ̀sìn tẹ̀lé wọ́n wà wájú báyìí àfa bọ́yá ìsùn iṣẹ́ pọ̀ tẹ̀sùbá pọ̀ bọ́yá anything bí ṣéwù sì ń bọ̀ wá lẹ́gùn látòrí mẹ́mbà nínú ṣéwù ti já ní lọ hàn ìjọ òun ni ọba ti ṣubú ọwọ́ aná tí ọ̀rọ̀ bàbá ẹ pé tó àsọ̀rọ̀ kí wọ́n wá sọ̀tá yọ yẹ fún báyìí yóò yàrá rẹ̀ fún ni bàbá lè ṣubú ó ṣubú. ọba lè ṣubú wàhálà tí ẹ ò ní mà tí wàhálà tí àwọ̀ bá wà oore yẹn máa di tẹlòmíì lèèyàn gbọ́dọ̀ fi gba èṣù láàyè gba sètánì láàyè.
طائفتان من المؤمنين اقتتلوا فأصلحوا بينهما. Ọlọ́run tẹ́ bá ti rí pé wọ́n gbọ́ra wọn yé nínú àwọn mùmíní àwọn ìjọ méjì tí wọ́n bá gbọ́ra yé Ọlọ́run ní ẹ dìde àtúnṣe. فإن بغت إحداهما على الأخرى. Ọlọ́run tẹ́ bá dìde àtúnṣe ni ẹ pẹ̀tù sọ́tún ẹ pẹ̀tù sósì tó bá pósì ní wá ń ṣe orí kunkun ní ọ̀fẹ́ gbà àbọ̀tún ní sórí kunkun ní ọ̀fẹ́ gbà èyí tó bá sórí kunkun náà méjèèjì tí ọba wa bàgà tí ọba gbọ́rọ̀. فقاتلوا التي تبغي حتى تفيء إلى أمر الله. Ọlọ́run ní gbogbo yín ẹ papọ̀ bá jà kódà bọ́ wà lérí àrè tí wàhálà rẹ̀ bá fẹ́ pọ̀ kíkí ló ṣí ọ ọ̀dọ̀ Ọlọ́run lérí lẹ́ni. Ẹ̀yin agbọ́pọ̀ ọlọ́jà ló ti jáde àná jẹ́ kógun omi Ọlọ́run ní ẹ papọ̀ gbogbo yín ẹ papọ̀ ẹ bàjẹ́ ẹ dájú ìjà kọ́. فإن فات فأصلحوا بينهما بالعدل. Nítorí dájú ìjà kọ́ ohun ẹ fẹ́ ẹ̀pù ẹ̀ ní tó bá rí pé wọn ò lẹ́nìkan lẹ́yìn mọ́ Ọlọ́run ló lè wá ronú kọ́ pé mo ti fẹ́ lùsù gbogbo àwọn èèyàn mi ọwọ́ tiẹ̀ náà wàá bọ́ Ọlọ́run ní tó bá ti wá dẹ̀ tó bá ti sọ̀rọ̀ alẹ̀ tí ó jà mọ́. فأصلحوا بينهما بالعدل. Ẹ wá bẹ̀rẹ̀ judgement ẹ bẹ̀rẹ̀ dájọ́ ẹ bẹ̀rẹ̀ àtúnṣe láàrin wọn àmọ́tẹ́ ẹ bá fẹ́ ṣe ẹsẹ̀ déédéé. وأقسطوا. Ọlọ́run ní ẹsẹ̀ pẹ̀lú ọtọ́ fáksì tu alahadil Ọlọ́run gbogbo ọjọ́ tẹ bá fẹ́ ṣe judgement yín láàrin oníjà méjì Ọlọ́run ẹsẹ̀ déédéé. إن الله يحب المقسطين. Gbogbo ẹni tí bá ṣe déédéé ká máa wo wàhálà kó máa lọ ìran corruption kan ni ká débi ṣàtúnṣe ká tún bá jẹ́ ìran corruption kan ni. Gbogbo ẹ̀yin tó pa ìgbọ́ra yín yé Nàìjíríà ní ọ̀jà àjòkó àlàáfíà ẹ lọ settle ẹ lọ fún settlement látara ìgbọ́ra yín lẹ́ fi ń gbóríṣiríṣi ogun dìde àwọn eléyìí ọgbà tiwa ẹ̀dẹ̀ wàhálà sí wọn ẹ jẹ́ kójú wo rí fòrò ojú wọn nìkan kí ní fòrò àwa náà ń pín bẹ́ẹ̀. Ojú wọn nìkan kọ́ ní ìwòrán àwọn náà pín bẹ́ẹ̀. Ìlú kọ̀ọ̀kan tẹ̀ ń tẹ wàhálà sí náà ń pín bẹ́ẹ̀. Ìlú kọ̀ọ̀kan tẹ̀ ń tẹ wàhálà sí náà pín bẹ́ẹ̀. Ìran àbájẹ́ kan ni. Ìran àbàjẹ́ kan ni. Kò sí tó lè bálàsì kan láyé píìsì ni o. Kò sí tó lè báláǹsì nǹkan láyé píìsì ni. Lọ́jọ́ lọ́wọ́ pé sọ́hárẹ̀ ìtọ́lọ̀ ń sọ tárùkù àníbá ti sọ̀rọ̀ ojú kan ojú kejì ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dáyà ń padà fún mi. طائفتان من المؤمنين اقتتلوا. طائفتان من المؤمنين اقتتلوا. Tí ọba jẹ́ múmìnì ńkọ́. Ṣé ká máa wòran ni? Mọ̀mìnì ká máa wòran ni. Mọ̀mìnì nìkan kí ń jà kí wọ́n ní ọ̀dá sí o. Ẹni tí èsè mọ̀mìnì náà bí ẹni bá bàbá wà nù fámìlì àìmọye fámìlì ìdá kan kírísítẹ́nì ìdá kan mùsùlùmí sídà bá jẹ́ kírísítẹ́nì náà wà ní wọ́n para wọn ni. Bó ṣe ṣe lọ́dọ̀ mùmìnì tí mùmìnì méjì bá ń jà tó ní pọ́mọ ìyá rẹ̀ mùmìnì ni àwọn tí èsè mùmìnì náà ti jẹ́ yẹn dà yín pọ̀ tẹ́bí dà yín pọ̀ Ọlọ́run ní tàn méjèèjì bá ń jà. اقتتلوا فأصلحوا بينهما. Fásilẹ̀ ubẹ̀ náà mọ̀ àtúnṣe ni ẹsẹ̀ láàrin wọn. فإن بغت إحداهما على الأخرى. Tó bá gbẹ́rù mọ́ nínú wọn òun ni kẹ́ ẹ bájà kẹ́ ẹ pawọ́ jà sí. Tó bá sì ti wá juwọ́lẹ̀ ẹ̀dẹ̀ àtìlẹ́yìn àbẹ́bọ̀ á ṣe ẹsẹ̀ pẹ̀lú òótọ́ ẹ wá ṣe déédéé láàrin wọn ó náà wọ̀nyẹn Ọlọ́run ọba. Lẹ́yìn ádìlù tàṣúṣe ọwọ́ kò ádìlù láàrin olówó àti tálíkà ádìlù láàrin ọmọọṣẹ́ àtọ̀gá ádìlù láàrin àbúrò àtẹ̀gbọ́n ádìlù láàrin ọkọ àtaya ọfẹ́ dájọ́ ọfẹ́ ṣàtúnṣe láàrin èèyàn tí ó kéré sẹ́ni kejì báwo là á ṣe ṣe ọlọ́run ní mọ́tòrí pé tálíkà ni olówó lọ́jẹ̀bi òun wá jàre àbáyọ̀ pé sábà gbáre fún tálíkà ni láyé ànígbè fún olówó lágbè fún ọlọ́run lè gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ àbí ẹ̀gbọ́n àtàbúrò ni ẹ̀gbọ́n lẹ́lẹ́bi àbúrò jàre pé sáàmà wá dẹ́gbọ́n rẹ lẹ́bi ni ọlọ́run lè gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ ẹgbẹ́rì fẹ́gbọ́n náà ni ẹ̀ ṣe yí dáa kò bá jẹ́ láàrin ọkọ àtaya ọkọ lọ́jẹ̀bi torí wá jẹ́ àwọn ẹgbẹ́ àdìjálùkọ́ àmì àlọ́ nìṣáyì ọkùnrin aláṣẹ ọlọ́run lè gbọ́dọ̀ sí bẹ́ẹ̀ lọ́jọ́ kárí Kùránì ọ̀sọ́ ní máyìlá yìí pé. يا أيها الذين آمنوا كونوا قوامين لله
الشهداء بالقوت ولا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا اعدلوا أقرب للتقوى واتقوا الله إن الله خبير بما تعملون. pààrọ̀ ọ̀rọ̀ yẹn torọ́ mà yí pé bí kéèyàn má ṣe déédéé ní ká máa ń bàjẹ́ púpọ̀ gbogbo yẹn tẹ́ bá dájọ́ tẹ́ bá fẹ́ dájọ́ ẹ dájọ́ òótọ́ ẹ ṣe déédéé ìmọ̀fẹ́ lónìí gbẹ̀yìn àyà yí pé. لا يجرمنكم شنآن قوم على ألا تعدلوا لا يجرمنكم شنآن قوم. ẹ bá bá ti wá dájọ́ yìí àwọn eléyìí wọ́n hé tiwa o alágbára ni wọ́n nù lù o a lè wọ pírọ́blẹ̀mù wọn o wọ́n bínú sí wa o wọ́n bá wa jà o ọlọ́run ní sànánù kó mi wọ ẹ̀yọ́ máa jọ darí yín o ẹ má jọ sàn yín o alátàdínlù kẹ má fi wá sí déédéé níbi ìdájọ́ tẹ fẹ́ dá ẹ dájọ́ òun bó ṣe yẹ kó rí ni. ìdílù wà kílábù lè dẹkùn wá. ọlọ́run ní kẹ́ ẹ ṣe déédéé ní akọrọ́bù lè dẹkùn wá. èyí ń lo súnmọ́ bẹ̀rù ọlọ́run. واتقوا الله إن الله خبير بما تعملون. ẹlẹ́dẹ̀ẹ́dẹ́ mi ọlọ́run torí pé àbírù mi máa ta màlúù ní mi ọlọ́run ọba tí ń sọ̀rọ̀ rẹ̀ yìí fún yín ro ẹ bá ṣe sí òun aládìsí ẹ̀kan tá nàbí wá wí ibi tó wá wọ̀ ni. إنما هلك الذين من قبلكم. anábì ní ẹtẹ́ tí ẹ gbọ́ àwọn tó síwájú iṣẹ́ máa tó pa wọ́n rẹ́ àwọn tó destroy wọn. أنه إذا سرك فيهم الشريف تركوه. táwọn abiyinú wọn bá jalè àwọn abiyinú wọn bá jalè àbáwọn abiyinú wọn jẹ̀bi ọ̀rọ̀ àwọn ni wọ́n jẹ̀bi ọ̀rọ̀ wọ́n wá jalè àbí wọ́n ṣèbàjẹ́ kan. تركوه. àmọ́ pẹ́yìn rẹ̀ wà ń bẹ́ tàràkù ẹ̀ pádọ̀ rẹ̀ wọ́n bá pádọ̀ rẹ̀ pé ọmọ wọn ni sífù nù ọmọ wọn ni ọmọ alágbájá ni ànábì ni wọ́n padà rẹ̀ máa ṣe máa ṣe nu. وإذا سرك فيهم الضعيف أقاموا عليه الحد. tẹ́ni tí ò lẹ́nìkan bá wá jalè abẹ́ni tí ò lẹ́nìkan bá ṣẹ̀ wọ́n wá gbé ìdájọ́ bó ṣe kí ìdájọ́ orí gangan wọ́n wá gbé lé lérí. وهيم الله وهيم الله لو أن فاطمة بنت محمد سرقت. ànábì wá fi ìbúra lélẹ̀ olóhùn Muhammad òun búra òun sì fi ọlọ́run ọba òun fi búra. لو أن فاطمة بنت محمد سرقت. ó sọ pé Fatima ọmọ mi ló bá jalè. لقطع محمد يدها. ó ní igi ọwọ́ rẹ̀ bí ṣe igi ọwọ́ ara ta ni. sallallahu alayhi wa sallam. رواه البخاري. Buhari dàgbà wa adilu nìyẹn kí ni ń jẹ́ ọmọ níwájú òfin kí ni ń jẹ́ bí níwájú òfin kí ni ń jẹ́ ọ̀gá níwájú òfin ìbàjẹ́ òní tán lẹ̀ nígbà tó bá ti mọ̀ yí pé wọn abágun ti wá ẹsẹ̀ bí láwájá ní bẹ́ẹ̀ pé fún mi lórí fóònù kódò mi ò ní kò ní. àwọn náà tí wọn bá sì ti mọ mo lò sí nísìnyí wọ́n ẹgbàgbé ẹbẹ àmọ́ mo lówó kọ́ọ̀lù kan náà ni. ìran corruption kati Islam ọ̀fẹ́ tó fi ní kẹ́sẹ̀ déédéé nìyẹn bó ṣe tírìtì ọmọ táríkà ló tírìtì ọmọ olówó. bákan náà lọ́jọ́ tírìtì wọn. pádọ̀ tó bá fẹ́ ní tó pádọ̀ ọmọ olówó pádọ̀ ọmọ táríkà náà. tí ọba táyà àlà bọ́bá táyà àlà gbé àdùlélẹ̀ fún ni. ìyà tí táríkà fẹ́ jẹ ọmọ táríkà ọjọ́ ọmọ olówó náà gbọ́dọ̀ fìlẹ̀ torí tí ọba fìlẹ̀ kò ní sinmi aburú. bí bá ti ń lọ lónìí ìpadà bọ̀ wálé ta ni bẹ́ẹ̀ gan. lànà mi sọ pé tọ́ a pé Fatima ọmọ àwọn lọ́ba jalè owó gbé lọ́wọ́. sàlẹ̀sà adilu yẹn gbọ́dọ̀ àti ọba ti ṣe adilu corruption ò lè tán. abẹ́ni ẹni ẹ mú ta ní ọbàdújẹ́ kó olùjẹ́ tó ti ma percentage yóò tún kó sí jọ́ mi yóò ti ní percentage a tún kó sí jọ́ mi kò lè tán lẹ̀ gbogbo ní gbogbo ààyè ẹ ṣe déédéé má torí pé ẹnìkan jẹ́ táríkà ẹnìkan jẹ́ olówó déédéé ẹnìkan ṣe tá a bá kó níbẹ̀ ń
bí Adilu ṣe wá rí yìí òun tún wá lọ́gàá ọ̀gá Adilu ní insan الإنسان الإحسان إلى الغير أمرنا الله بالإحسان إلى الخلائق جميعا. kí o ṣe dáadáa kó o ṣe dáadáa sọ́mọlàkejì mọ̀sẹ̀lẹ́yàmẹ̀yà ìṣe dáadáa sọ́mọlàkejì ni Ọlọ́run fàdù rẹ̀ pípọ̀ a ti máa ń sọ lọ́pọ̀lọpọ̀ pé ńlọ́fà ọ̀rọ̀ àsìmáwù tó níyà àwọn èsè mùsùlùmí gèfèrí ni òun wá fẹ́ gbẹ́jọ́ ẹ̀sìn wa kọ̀ wá fẹ́ fún ìyá rẹ̀ lẹ́tọ̀ọ́ ẹ̀ torí kìí ṣe ẹlẹ́sìn àwọn ọ̀nà Abubakari sọ́mọ rẹ̀ sọ́mọ tí ń ṣe báwọn sóhun ló lẹ́sìn kèwù mí kí n fọ̀nà mánu. ليس عليك هداهم ليس عليك هداهم ولكن الله يهدي من يشاء وما تنفقوا من خير فلأنفسكم وما تنفقون إلا ابتغاء وجه الله وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. ليس عليك هداهم. Ọlọ́run ní ìmọ̀nà àwọn ò sí lọ́wọ́ ẹnìkan yìí o ìmọ̀nà rẹ̀ kò sí lọ́wọ́ rẹ̀ kì í yá kì í wù mí kọ́ gbà ní. ولكن الله يهدي من يشاء. Ọlọ́run lè ní fọ̀nà ẹni tí mo bá fẹ́. وما تنفقوا من خير فلأنفسكم. Ọlọ́run ní kí ni wàhálà yín pọ̀ sí i mo ṣoore fún èyí tẹ́ bá náà yín náà lẹ́gbàá ládàá rẹ̀. وما تنفقون إلا ابتغاء وجه Ọlọ́run الله. léèyàn lẹ́sẹ̀ fún ni àbẹ́mi Ọlọ́run ṣé bẹ́ẹ̀ fi ń wojú rẹ̀ mi Ọlọ́run ọba ni. وما تنفقوا من خير يوفى إليكم وأنتم لا تظلمون. Ọlọ́run léèyàn lẹ́sẹ̀ tẹ̀ nígbà àdìpèlé ẹ̀san lórí ẹ̀ bẹ́ẹ̀ náà lẹ́ni ládàá rẹ̀ so efi ń jásí pé kéèyàn ó ṣe dáadáa ni dáadáa omi ní kọjá lẹ́sìn rẹ̀ nìkan bá mi lọ sí Suratul Baqara lọ́dọ̀ Nabi Ibrahim aleyhi salatu wa salam gbọ́rọ̀ tá Nabi Ibrahim sọ òun dáadáa o iskola Ibrahim. وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر قال ومن كفر فأمتعه قليلا ثم اضطروه إلى عذاب النار وبئس المصير. Anabi Ibrahim alayhi salatu wa قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا. Olúwa Ọlọ́run ilé yìí ìlú yìí bá mi ṣe nílùú ìfọ̀kànbalẹ̀. وارزق أهله من الثمرات. Àwọn tí wọ́n máa gbé bẹ́ẹ̀ Ọlọ́run bá pèsè àrísìkí tí wọ́n máa lò fún wọn àrísìkí jẹ àrísìkí mu àrísìkí àlàáfíà àrísìkí ànímánì Ọlọ́run bá pèsè ẹ̀ fún wọn. من آمن منهم بالله واليوم الآخر. Àmọ́ tí mo fẹ́ kó pèsè kẹ́gẹ̀ yìí fún tí mo fẹ́ kó ọ̀rọ̀ lọ́rọ̀ àrísìkí yìí mani amana منهم بالله واليوم tí a bá gbọ́ الآخر. Ọlọ́run ọba gbọ́ amana billahi wọ́n gbàdọ̀ Ọlọ́run ọba gbọ́ wal yawmil akhir wọ́n sì gbọ́jọ́ ọ̀kan ìgbọ́ àwọn mùmínì èmi ni mo ṣiṣẹ́ èmi Ibrahim mo ṣiṣẹ́ àwọn tó bá tẹ̀lé mi tí wọ́n jẹ́ mùmínì àwọn ọmọ mi àwọn àrọ́mọdọ́mọ mi ni kíkẹ́ yóò máa tọ́ sí o. قال ومن كفر فأمتعه قليلا ثم اضطروه إلى عذاب النار. Ọlọ́run ní ìsáni kúkúrú lè tó ṣe òun Ibrahim. قال ومن كفر. wàmọ́ Ọlọ́run ní tiẹ̀ nù wàmọ́ ń kàfàrà kódà àwọn tí wọ́n bá ṣe kèfèrí
kọ́lá wọ́n máa kàfàrà. ọlọ́run ní kèsè múmìnì nìkan ni ó tọ́ sí wàá rọ́jò múmìnì lọ́tọ̀ ń rọ̀ ti gèfèrí lọ́tọ̀ ni àbí oúnjẹ tí mo fẹ́ mú jáde nù lẹ̀ yìí ṣe ti múmìnì tó ń gèfèrí lọ́tọ̀ ni ọlọ́run ní kẹtọ̀ ọ̀tọ̀rọ̀ òun bọ́ bá dé yọ ká àwọn tí wọ́n jẹ́ múmìnì wà máa ń kàfàrà kọ́dà àwọn tí ò ṣe tèmi tí wọ́n ṣe gèfèrí òun yọ kàn wọ́n. fọ́ọ̀mà tí ó kọ́lé lásánmà àtàrú ilẹ̀ àṣàbí náà. Umatibu kọ̀lílà. Umatibu kọ̀lílà. Kọ̀lílà ti bẹ̀ ń ké wọ́n kàn gbádùn ẹ̀ díẹ̀ wọ́n gbádùn ẹ̀ lọ yà kọ̀lílà ipe tí wọ́n fi kó láyé. Umatibu kọ̀lílà. Ọlọ́run ni wọ́n gbádùn ẹ̀ tí wọ́n fi kó láyé àmọ́ tí wọ́n bá ti ń kó láyé. Àdìtọ̀rú àṣàbí náà. Ìwà mi ìsàlẹ̀mọ̀ sí. Al-Islamu wa tanasu awidi lunasiya. Al-Islamu wa tanasu awidi lunasiya. Ọlọ́run ní kẹfẹ́ nínú ẹjẹ́ ní jẹ́ mọ̀mìnì nìkan mọ̀mìnì ìbò èmi kọjá báwọn. Umatibu kọ̀lílà kìlọ́tà umuri hayati dunya. Ayẹyẹ bí ayé ni kọ̀lílà òun tí ó fi kúrò láyé ni yóò gbádùn ètò kúrò láyé àwọn bá ti kúrò láyé ìyàtọ̀ wọn múmìnì ni pé múmìnì yóò gbádùn kí ayé yóò gbádùn kẹtàlíkì àmọ́ tí ẹ̀ tí bá ti ń kúrò láyé ibi tí ó lọ nìyí pé. Àdìtọ̀rú ilẹ̀ àṣàbí náà. Ìwà mi ìsàlẹ̀mọ̀ sí. Inú náà làwọn kọjá sí ìgbádùn tí wọn á kọ tiẹ̀ ayé nìkan ni wọn máa àbẹ́ ètò ọ̀tọ̀rọ̀ ń pa àwọn tiẹ̀ nìkan ni kí wọ́n lò ó hàn dáadáa tèmi ò rí báwọn o. ìkẹ́tẹ̀ bí ọlọ́run ọba mọ̀mìnì ó lò bẹ́ẹ̀ gèfèrí ó lò bẹ́ẹ̀. nítorí tí wọ́n wíwun náà ní kò sí déédéé ń bẹ̀ mọ́. torí èyí tí wọ́n wíwun náà ní sí kò sí déédéé bẹ̀ mọ́. ọba ló ní déédéé rẹ̀ lè mí. àbọ̀ ní déédéé sí tèmi ọlọ́run. ẹni tí ọgbà lónìí lè padà gbà lọ́la. ẹni tí ọgbà lẹ́yìn lè padà gbà lọ́la. bàbá gbà lọ́la gbogbo ọdún tó ti fi jìyà àwọn sí máa dá padà fún mi. bàbá gbà lọ́la àwọn tó fi jìyà ní sí wàá dá padà fún kọ́ ni. máa gbádùn só náà ní tí è gbà. kọ́ máa gbádùn só tí è gbà. yóò sì gbà náà kọ́ máa gbádùn só. yóò sì gbà náà kọ́ máa gbádùn só ní ayé. ọba akuta kó wá fi ìyà. bàbá ti wá kú ònú ayé kọlọ̀ fi ìyà. lọ́jọ́ kọ́ lọ́wọ́ sọ yí pé ẹni tí ò kógun jà yín kí ló dé tẹ́ kógun jà ẹni tí ò dààmú yín kí ló dé tẹ́ dààmú. láyé ni àkọ́lọ́wọ́ nílò sínú làmúyú kan tìlú kò fi dé. ولم يخرجوكم من دياركم تبرهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوا ومن يتولهم فأولئك هم الظالمون. nínú dáadáa ẹ̀sìn nínú dáadáa èmi ọlọ́run tẹ̀yàn ọmọ èèyàn sì gbọ́dọ̀ kọ́ sí ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn dá wàhálà alẹ́ ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn dẹbí rú ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn dáná rú ẹ má fọ̀rọ̀ ẹ̀sìn dàlúrú ẹ tírìtì ọ̀sìn lẹ́tọ̀ humanity yẹn ìjọba èèyàn yẹn adilu yẹn ẹ tírìtì ẹ̀ lọ́tọ̀ ọlọ́run ní. láyé ni àkọ́lọ́wọ́ nílò sínú làmúyú kan tìlú kò fi dé. ọlọ́run ní ọkọ̀ fún yín o àwọn tí wọn ò kógun jà yín bí ẹ̀sìn yín wọn ò kó wàhálà bá yín nínú ìlú yín wọn ò fara ní yín. ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم. ọlọ́run ní bó ṣe rò kọjá lẹ́sìn mí ìtòyìn nǹkan fún yín tábàrú. أن تبروهم. ní gbogbo ọ̀nà ojúpọ̀nà dáadáa ni kẹ́ fi bá wọn ṣe. وتقسطوا إليهم. níjọ́ náà ti bá ti ṣẹlẹ̀ ẹ ṣe déédéé má torí pé èèyàn jẹ́ kírísítẹ́nì ẹnìkan jẹ́ mùsùlùmí kó o wá jẹ́ adájọ́ mùsùlùmí kó o wá jẹ́ kẹjọ́ wọn ò fẹ́ fọ́ mùsùlùmí kó jẹ́ kírísítẹ́nì yá àbí wọ́n dájájọ́ ọjẹ́ kírísítẹ́nì mùsùlùmí wá lọ́jàre ọwá ní rárá torí kékeré ìṣẹlẹ́sìn rẹ kó wá fẹjọ́ gbé kírísítẹ́nì ọmọ ìyá rẹ má ṣe bẹ́ẹ̀ àbí wọn kó sì fi déwájú rẹ mùsùlùmí ń wáṣẹ́ kírísítẹ́nì ń wáṣẹ́ ọwá rí i pé mùsùlùmí yìí sì fi rẹ̀ ọ̀dà ju ti kírísítẹ́nì lọ oníbòsèlè wo rí kírísítẹ́nì ló gbé ọ̀gbà mùsùlùmí àbí wọn mùsùlùmí lọ̀gá sì fi ti kírísítẹ́nì
ọ̀dà ju sùmìsì lọ onímùsùlùmí ló gbé òní gbé kírísẹ́nì ọlọ́run ní ẹ̀ má ṣe bẹ́ẹ̀ tẹ́ bá ṣe gbogbo tẹ́ bá fẹ́ ṣe ẹ ṣe déédéé ń bẹ́ẹ̀. tààtùkù sí tu ilé ihe inna Allah yuhibbul muqsitin. ọlọ́run máa fẹ́ràn gbogbo ẹni tí bá ṣe déédéé ni ẹ ṣe dáadáa ní kẹ́ ṣe. إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين. àwọn tí wọ́n ní ẹ má bàjẹ́ làwọn tí wọ́n ń kógun jà yín wọn ò jẹ́ gbádùn ẹ̀sìn wọ́n ń kó wàhálà bá yín di ẹ̀sìn yín. وأخرجوكم من دياركم. wọ́n ń kógun jà yín nínú ìlú yín wọ́n ń kó jà yín nínú ilé yín. وظهروا على إخراجكم تولوهم. wọ́n dúró lélẹ̀ nípa àwọn olè yín jáde náà ni àní bá yín ṣe náà ni àwọn kì í gbọ́ ọlọ́run náà tí mo kọ̀ fún yín pé ẹ má bá ṣe nìyẹn. ومن يتولهم فأولئك هم الظالمون. ń já gbé ṣíṣe dáadáa yẹn inú ọ̀ràn déédéé kan ni àmọ́ tún wá gùn nínú ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọba ṣe dáadáa yìí náà àbàjẹ́ kan ni kéèyàn má ṣe dáadáa tí dáadáa ọba pọ̀ láwùjọ wa kéèyàn ò ṣe dáadáa kọ́ pọ̀ láwùjọ ìbàjẹ́ ò lè tán lẹ̀ tọ́lá ni ọ̀sán burú fún inú rẹ̀ onídùn bẹ́ẹ̀ ni èyí tọ́lọ̀ ń wí síwájú ipe ọ̀rọ̀ fámìlì ó gbọ́dọ̀ máa ń tẹnu mọ́rọ̀ fámìlì pípọ̀ ọ̀gá aburú láyé tí a bá ní ẹ mú olórí aláburú wá òun lẹni tí ń jákun ẹbí. òun lẹni tí ń jákun ẹbí. èébú ọ̀dà lẹ́nu àfọwọ́sí àbá ní ọ̀gá olórí ibú àmọ́ gbogbo ọ̀rọ̀ báwọn ọ̀dà. Ayakumullah. àfọwọ́sí èwí báwọn. àfọwọ́sí èwí báwọn. ẹ bọ́ sí wàásù wọn kí wọ́n lè ṣe rire ni òní sọ pé bàbá olórí ibú kan lélẹ́yìn ọ̀gbù bọ́ bá ṣe rí ibú kí ni ìpín tiẹ̀. bọ́ bá ṣe rí ibú kí ni ìpín tiẹ̀ bí wàásì. kí wàá láǹfààní wàásì rẹ tó ṣe. kí wàá láǹfààní wàásì rẹ tó ṣe. tó rí ìyànsọ́dọ̀ lóríire. tó rí ìyànsọ́dọ̀ lóríire. àbíkọ́ gbogbo ọjà ayé rẹ ọmọ ahánà ni kí láǹfààní rẹ tó rí ìyànsọ́dọ̀ ọmọ àlìjánnà. àbíkọ́ gbogbo ọjà ayé rẹ ọmọ ahánà ni kí láǹfààní rẹ tó rí ìyànsọ́dọ̀ ọmọ àlìjánnà. àmọ́ tí jẹ́ ọ̀gá aburú láyé ẹni tí túkọ̀ ẹbí. ọ̀gá aburú láyé òun lẹni tí túkọ̀ ẹbí. lọ́dà bó ṣe lè kó rí ẹbí ọ̀gbọ́dọ̀ tọwọ́ rẹ bàjẹ́. bó ti lè wù kó rí ẹbí ọ̀gbọ́dọ̀ tọwọ́ rẹ bàjẹ́. ọmọ àlejò wọn náà ni. ọmọ àlejò wọn náà ni. ọba tó ní wá gan máléjì wa ni o. ọba tó ní wá gan máléjì wa ni. nǹkan kan ò gbọ́dọ̀ kọjá management. mi máléjì yẹn ẹbí pàtàkì lọ́dọ̀ ọlọ́run lọ́jẹ́ kọ́lọ́hún ó gbáyà yí wá pé yá ayọ́ ànásù kọ́. ayọ́ ànásù takú rabbakumul-ladhi khalaqakum min nafsin wahida. wa khalaqa minha zawjaha wa batha minhuma rijalan kathiran wa nisaa. wattaqullaha allazi tasaaluna bihi wal arham. كان عليكم رقيبا. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة. ọlọ́run ọba tó dá yín látara ẹ̀mí kan ṣoṣo. وخلق منها زوجها. látara ẹ̀mí kan ṣoṣo yìí ló ti dá ìyàwó rẹ̀ látara Ádámù wá dá Háwáù. وبث منهما رجالا كثيرا ونساء. látara àwọn méjèèjì ọkùnrin pọ̀ obìnrin pọ̀ ní gbogbo àṣepọ̀ bá àṣepọ̀ yìí. واتقوا الله الذي تساءلون به والأرحام. kọ́ ọmọ bókùn bí ṣe tó dédé tó lò fún rẹ̀ ló lò fókùn bí. اتقوا الله الذي تساءلون به. bẹ̀rù ọlọ́run ẹ wá bẹ̀rù wo ni tàṣàlù nàbí wálé والأرحام. ẹ bẹ̀rù okùn bí tẹ̀ máa fi bẹ̀rẹ̀ ayé tọrọ bá dúró rẹ̀ mọ̀fàlájọ bíbí ọ ara tiẹ̀ náà ò sí rọ mọ̀fàlájọ bíbí ọ àwọn ìyá wa ń jọ wọn bàbá bí wọn bá fẹ́ parí ìjà lágbólé tọrọ ń wá tóbi tí wọn bá dọ́dọ̀ àwọn bàbá wọn wà kúnlẹ̀ wọn máa yílẹ̀ pé dákun aláàjì mọ̀fàlájọ bíbí ọ dákun má jẹ́ bí ó bàjẹ́ mọ̀fàlájọ bíbí ọ bọ́rọ̀ wọn bá dùn àwọn àgbàlagbà tó pọ̀
nítorí kan rí tí wọ́n máa ṣe wọ́n máa sọkún ni Allah. wọ́n máa gbé ọ̀rọ̀ òun ti kọjá kí wọ́n sọ pé ń gbọ́. Ó ti kọjá kí wọ́n láwọn ọ̀gbọ́ ọmọ wa sunkún. wọ́n ti gbé wọn lọ bí tó ju agbára wọn lọ. Wọ́n ti gbé wọn lọ bí tó ju agbára wọn lọ pé mo fòkún bí bẹ́ẹ̀ ọ́. bọ́ọ̀lù délé àwọn àgbàlagbà tí gbogbo nǹkan ọba tó nínú fámìlì wọn á pe gbogbo ẹbí jọ pé à bàbá dọ̀hún kí ni kí n sọ fáwọn tó ní wá. Allah. wíta bàbá dọ̀hún iṣẹ́ wo ni kí n fi jábọ̀ fún wọn kékeré báwo ní sọ pé mo fi lé sí. Ìbá pàdé wọn lóhùn. Bó ní kí n sọ pé mo fi lé sí àbọ̀wọ́ ni jẹ́ fún wọn. gbogbo wọn àbọ̀ ẹkún. Gbogbo wọn àjọ bú ẹkún. ẹ ṣe sùúrù Wọ́n ní ẹ ṣe sùúrù. ẹ wò tàlájọ bí. Ẹ wò tàlájọ bí. òun ni mo ń ṣe níjọ́ ń bá wo pé bó bá a ṣe ń ṣe láàrin ara wa Amẹ́ríkàsì níjọ́ bá pàdé sí Ádámù kí láwà á wí fún un. Bó bá a ṣe ṣe láàrin Amẹ́ríkàsì yìí bá pàdé sí Ádámù kí láwà á wí fún un. bó bá lé bẹ́ẹ̀ ni a bá fẹ́ ṣèyàn jọ mi màá tún wá pé hé bàbá tó ṣe wàhálà tó fi kú yìí nítorí wa kí níjọ́ a bá pàdé ẹ̀ kí láwà á wí fún un. Ǹjẹ́ bá pàdé ẹ̀ kí láwà á wí fún un. kí la fẹ́ sọ fún báyìí nísìnyí. a sọ pàdé ẹjọ́ kan. A sọ pàdé ẹjọ́ kan. kí la fẹ́ wá wí fún un. Kí la fẹ́ wá wí fún un. ṣé kọ́ máa ní ojú wọ wòkòwòkò yìí adúlá sí mi tó gbọ́ kí n tó kù láyé. Àdúrà sí mi tó gbọ́ kí n tó kù láyé. ọ̀rọ̀ kan tó lè mú bẹ́ẹ̀ tó fi ṣe sùúrù. Ọ̀rọ̀ kan tó lè mú bẹ́ẹ̀ tó fi ṣe sùúrù. adúlá ọ̀rọ̀ tẹ gbọ́ lẹ́nu mi yìí. Àdúrà ọ̀rọ̀ tẹ gbọ́ lẹ́nu mi yìí. wọ́n máa fi hàn wá ń jọgbé rà káwọn èèyàn bọ́ọ̀rù àti mi lè gbọ́ tọ́dọ̀ ọmọ àdìgẹ́ náà lónìí wọ́n ti wá dẹni tí wọ́n ń jẹ́jọ́ wájú Ọlọ́run lónìí èyí wọn ẹ̀dá gbọ́dọ̀ ronú ẹ̀. Ẹ̀dá gbọ́dọ̀ ronú ẹ̀. nígbà lọ́dà àbọ́kọ̀. Níbo là ń lọ́dà àbọ́kọ̀ gbogbo wa gbọ́dọ̀ ronú ẹ̀. ta ni ọmọ tí wọ́n ń gbé kọ́pá nu gbogbo àyí mọ́. Ta lọmọ tí wọ́n ń gbé kọ́pá nu gbogbo wa yìí mọ́. kò sí. Kò sí o. Taqullaha allazi tasaaluna bihi wal arham. ẹbẹ̀rù okùn bí alájọbí tẹ́ ẹ fi bẹ̀rẹ̀ ayé tọ́lá bá dójú ẹ̀ tẹ́ fún mi farajọbí bí ọ tí ó sì di sin. bẹ́ẹ̀ ló mi bá fẹ́ gba nǹkan lọ́wọ́ mi tó fẹ́ kéré mi ó á ní mo fi yá mi àmì náà tó àkàtì bíbí ọ ara mi ọ wà rọ. bó ti dáko ẹ̀hún ní ìsinyìí mo mọ̀ pé ó ti gbọ́. Mo ti dáko wọn ni bàbá ó ti ń gbọ́ yóò ní nǹkan náà gbà rí rọrùn. ìran àbàjẹ́ kan ni kéèyàn ó dijú pa fẹ́ bí. Ìran àbàjẹ́ kan ni ọ̀gá àbàjẹ́ ni o. kéèyàn dijú pa fẹ́ bí ìran àbàjẹ́ kan ni. president wa tó wà ń bẹ̀ yìí ọ̀wù àkàngbà tó wà ń gọ́fúnà torí wọn wà fídíà háyà tó lè mú kiri wọ́n fi àwọn fúnṣe fún àbálá tó kù sí irú. ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ ń bọ̀ wá gọ́fúnà ṣẹlẹ̀ yẹn lágbára kò ní ìdí kí n disclose ìṣẹ̀lẹ̀ náà wọ́n wá báwọn ó ṣe yanjú ẹ̀ tí wọ́n wá rí ìyá wa ń bẹ láyé ìyá àbátù mọ́gàjì ń bẹ láyé bí president náà bá ń wo kiri yọ ọmọ náà títí ń sọ fún yìí ìyá wa jí lásùbà tọ́mọ̀ pé òní tí ì jí ọba gba gọọmenti àwòṣe lọ dèdè aago 5 sí 6 ó débẹ̀ ní wọn bá ní màmá bẹ́ńsálẹ̀ màmá 19 lọ́wọ́ sọ̀kalẹ̀ pé màmí bẹ́ńsálẹ̀ kí ló dé ìyá bá bó ṣe ìyá bá ní màmí kí lè dé wọn ìtẹ yóò dé ìsùn látà náà tó sì máa wọn ìyá wọn. ẹ̀yà kò mọ lọ. àkànbí ìsùn látà náà olúwa ìyá kò ní kúnlẹ̀ wọ́n ìgbà tó fẹ́ kúnlẹ̀ fún ní àmọ́ mẹ́mẹ́gbẹ́ ọ̀rọ̀ tó jẹ́ ń wá nìyí mọ́mí ọ̀rọ̀ tẹ báwa yìí ó ti kọjá yóò tún wá kọjá tí mo wá ẹgbẹ́ ti bá bọ́ ẹkún ó wé fọ̀rọ̀ náà ni. ó wé fọ̀rọ̀ náà ni. ọkùnrin ti yá rẹ̀. bọ́ mà pé bí òun ti sẹ́nu bọ́ bá ti tàpá síbẹ̀ ọlọ́run ló gbójú kò lára ẹ̀ bẹ́ẹ̀ lókun bí. Taqullaha Taqullaha allazi tasaaluna bihi wal arham. okùn bí ìran corruption kan ní ìbàjẹ́ kan ní kọ́ ọ máa ṣẹ̀ṣẹ̀ kí ó bá ṣe lè wo rí bẹ́ẹ̀ bá ṣe lè bàjẹ́ kọ́ bàjẹ́ wọ́n tún mọ wá bí ọ pé ẹjọ́ tó wà ń kóòtù yìí ẹ lọ withdraw rẹ kí ẹbí tí ń bàjẹ́ àti kìíní ọba kìíní ṣe máa bọ̀dá kìíní ọba kìíní ṣe máa láwọn nítorí ilẹ̀
nítorí ogun yóò ní wọn ọba àkúkọ ẹyọ kan à ń bẹ lẹ́nu ẹ̀ náà wọn náà kúnjọ kan. wọn náà kúnjọ kan. àwọn tó fi nǹkan yìí lẹ̀ ọ́ lọ bá wọn. àwọn tó fi nǹkan yìí lẹ̀ ọ́ lọ bá wọn. wọ́n bá lọ bá wọn ẹjọ́ wo lọ fẹ́ jẹ́. wọ́n á rí pé tó bá lọ bá wọn ẹjọ́ wo lọ fẹ́ jẹ́ kí ló wí fún wọn. Àṣà tẹ̀kúlù náà ìsìnkọ̀ lánàá bí yóò lápò. Àṣà fàálì tó wà tó àgèrò lé òun mi. Àṣà fàálì tó wà tó àgèrò lé òun mi. ìyẹn bàjẹ́ èyí wò kẹ́bí ọ bàjẹ́. ìyẹn wò kẹ́bí ọ bàjẹ́. corruption kan ni o. corruption kan ni. nítorí family tá a bí wọn bí ó ti bẹ̀rẹ̀ nu o. torí family tá a wí ní bí ó ti bẹ̀rẹ̀ nu. bí ìbàjẹ́ ń bá ń lọ yọmọ wa lọ ọmọ eléyìí ò lè súnmọ́ eléyìí mọ́ ọmọ eléyìí ò lè súnmọ́ eléyìí mọ́ nínú family ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò kò lè bára wọn ṣe. ọmọ ẹ̀gbọ́n ọmọ àbúrò nínú family wọn wá nílẹ̀ bára wọn ṣe. kò gbọ́dọ̀ níbẹ̀. kò gbọ́dọ̀ níbẹ̀. sí ń tẹ́ filẹ̀ nánu. ṣé ń tẹ́ filẹ̀ nánu. ẹ gbọ́dọ̀ fa burú lẹ̀ fáwọn ọmọ. ẹ gbọ́dọ̀ fa burú lẹ̀ fáwọn ọmọ tó ẹbí. àtọ́dà àti ọ̀dà àwa ti lo tiwa débì kan. Ayyadakumullah. àmẹ́ ìrántí àwọn jílù àwọn tí wọ́n ń bọ̀ lẹ́yìn rántí wọn ṣèṣirò wọn mánu fámìlì nàìjíríà náà ẹ ṣèṣirò fámìlì kan nàìjíríà yìí náà àti ẹ ti lo ti débì kan àwọn tí ń bọ̀ lẹ́yìn àwọn jílù tí ń bọ̀ lẹ́yìn àwọn tí ń bọ̀ lẹ́yìn kí la fẹ́ kí wọ́n bá. nàìjíríà náà ronú àwọn tí ń bọ̀ lẹ́yìn kí la fẹ́ kí wọ́n bá. ìdílé kọ̀ọ̀kan kó ronú àwọ̀ tó bá wà ní ìdílé kọ̀ọ̀kan ẹ lọ sẹ́tù ẹ̀. ìdílé kọ̀ọ̀kan kí wọ́n ronú àwọ̀ tó bá wà ní ìdílé kọ̀ọ̀kan kí wọ́n lọ sẹ́tù ẹ̀ torí àwọn tí ń bọ̀ lọ́la. báwọn tí wọ́n lọ ọ̀hún bá bàjẹ́. báwọn tí wọ́n lọ bá bàjẹ́. ẹ ní bá o. ẹ̀yin ò ní bá. àwọn tó lọ náà rí o wọ́n máa lè jẹ ni o. àwọn tó lọ náà rí wọ́n máa lè jẹ láàrin ara wọn ni. o sì lè gbọ́ pínké lẹ́nu wọn. o sì lè gbọ́ pínké lẹ́nu tó wọn. ọba tún fẹsẹ̀ bí ìgbà tó ọmọ. bàbá tún fẹsẹ̀ bí ìgbà tó ọmọ wọ́n jàgbé mọ́ ni. lọ́kàn pẹ̀lú àwọn ẹbí lọ́kàn pẹ̀lú àwọn ẹbí mi. wọ́n fi dáàbò bò nǹkan ni. wọ́n fi dáàbò bò nǹkan ni. ayọ́ ni lẹ́sìn tas'aluna bihi. tas'aluna bihi wal arhama inna Allaha kana alaykum raqiba. ìran àbàjẹ́ pọ̀ inú ìran àbàjẹ́ òun la lánàá pin ẹni tí iná tán alánàá tán alájẹrun ìran àbàjẹ́ kan ní o. يقول الإمام الشعراوي àfa Sàráwí ló sọ bẹ́ẹ̀ rahimahullahu. أن الإسراف والتكتير كلاهما يسبب فساد المجتمع. ó ní nǹkan méjì yìí inú tó máa ń dá corruption lẹ̀ nínú ìlú ni láwùjọ ni. kí lákọ́kọ́. الإسراف iná pa àbí والتكتير kéèyàn tún máa ná tó. والتكتير ìjọba gọ́ọ̀mẹ̀ntì ò gbọ́dọ̀ léwọ́ jù yọ pàlú lára kò sì gbọ́dọ̀ túlẹ̀ jù. ó ní bẹ́ẹ̀ náà tẹ̀bùsír. وبغل رتبة وكلا زين زاد قتل وكلا زين زاد قتل. àfa àbúrò àdúgbò wí bẹ́ẹ̀. بين تبصير وبغل رتبة. ó ní láàrin ká tẹ́lẹ̀ ká lawọ́ wàbúlì àbí ká má ṣe bí ká ṣe bí aláhùn díẹ̀ ká ṣe bí aláhùn díẹ̀. رتبة ó ní ipò kan bẹ láàrin méjèèjì. فكلا زين انت ما قتل وكلا زين زاد قتل. kò sẹ́yìn tó lékún nù èkíní kejì kọ̀tán yípa yẹ̀rùn ni. bọ́ọ̀lì làbá pa tó bá pọ̀ jù yóò destroy ẹ̀. bọ́wọ́ nílẹ̀ bá pọ̀ jù yóò destroy yàn. bọ́ọ̀ bá láhùn jù yóò destroy rẹ̀. bọ́ a bá sì wá láhùn jù yóò destroy àbí kò rẹ̀. dó láàrin méjì. àbí kò dó láàrin méjì. bàbá ṣẹ́wù sàrà ní wí fún wa. أن الإسراف والتكتير كلاهما يسبب فساد المجتمع فلو أن الإنسان أنفق جميع ما اكتسب في نفقات الحاضرة. ó ní tọ́mọ èèyàn oníbùkátà lọ́jọ́ iwájú ọlọ́run wa kí ọ wà lájẹsẹ́kù. فقد ضيع على نفسه تحقيق الأعمال. ọwọ́ á ná gbogbo ẹ̀ tán
onímọ̀ pé fúnra ara rẹ ló ti para ẹ̀mí ara rẹ run. fílímù stekibali. fíìmù stekibali rẹ èèyàn á wò ni ó gèsè tiẹ̀ ọlọ́run ọmọ mu wá àmọ́ dábàá síra ara rẹ yí pé tí ọba wa máa ń kọ́ wọ́n ní bí iná bá ń jó fi jó nǹkan míì ó ní ìsáábátìrì yá wúká. فاغتنموا فإن لكل عاصفة سكون فإن لكل عاصفة سكون. tó bá rí bẹ́ẹ̀ ọlọ́run ya owó yẹn wá ya lù ọ́ owó tó ya lù ọ́ ju owó bùkátà tó ní nìsín lọ ó sì ní bùkátà tó fẹ́ gbọ́n wájú ọ wàá mú díẹ̀ ó fi gbọ́ tìsí ọ wàá tọ́jú kápámọ́ torí ìgbà tó dáa bá dé èyí ò ti bẹ́ sínú ẹkọ́nọ́mì o. هذا ما نسميه بالإسراف. ò ní ná lánàá tán o sì ní torí pé mo ní bùkátà lọ́jọ́ wájú kàn máa bí ọ àmọ̀ pé bùkátà wà lọ́nà ni owó eléyìí ká fọwọ́ kàn o síkọ́ ọmọ wa kú ni tí wọ́n wá kú lébi ni àbí wọ́n ní sáwọn skul ní ẹ̀rá wọn bá lọ skul táìmù yìí wọ́n lọ táìmù tí ń bọ̀ bùkátà ti ń bẹ lọ́nà yìí ni àyọkọ̀ ọmọ náà ìkọ́lé lọ́wọ́ ọmọ yìí ti sọ yọ ọ́ gbogbo nǹkan ẹ̀pẹ́ǹdì ẹ̀ dáhùn náà à ń kọ́ mọ́sáàsì lọ́wọ́ ẹ̀pẹ́ǹdì ẹ̀ dáhùn náà wọ́n ẹ̀pẹ́ǹdì ẹ̀ dáhùn ẹ̀ máa kọ́ ọ̀pọ̀ náà ni àti mọ́sáàsì. ẹ máa kọ́ ọ̀pọ̀ náà ni ìwé ẹ̀pẹ́ǹdì ẹ̀ dáhùn. gbogbo ẹ̀ náà ẹ̀ máa ṣe pọ̀ náà ni. gbogbo ẹ̀ náà ẹ̀ máa ṣe pọ̀ ni. bọ́ bá ti kó de ọ́ sì máa àmọ́ mà ná sàráwí ni mà wàá ná lánàá tán o. كذلك má nà lánàá tán. ما نسميه بالإسراف وكذلك لا يليق بالإنسان التكتير والبخل bẹ́ẹ̀ náà làwọn ọ̀dà ànátánù kó tún wá láhùn jù. ولا يكنس. tẹ̀kítírù yẹn kọ́ máa gín iná àwọn kan bẹ́ẹ̀ wọ́n máa gín owó náà ni owó ọmọ wa dẹ́rù bá. níbi àti ọ̀tàn. yọ máa èrò ọmọ bẹ́ẹ̀ bá yọ máa gín iná ni kí ló gín iná sí sọ ọmọ bó ṣe wá ni ọmọ bó ṣe wá. ọmọ bó ṣe wá kí ló ń jí iná sí. ọba tó àfọ nítòsí ń bí ó ní kí fata àfòlì fọkàrà. والله رازق. قد رزق الأتيار واليود بالبحر وقد رزق الأتيار واليود بالبحر وكيف تقام الفقر والله رازق. ó ní kí ló tó máa bẹ̀rù òṣì. والله رازق. ọlọ́run ní pèsè ọlọ́run ní rọ̀yàn lọ́rọ̀ kẹ̀. وقد رزق الأتيار واليود بالبحر. ó ní jámù tẹ́rù nù àwọn ẹyẹ tí wọ́n ń fò káàkiri ojú ọ̀run báwo wọ́n ṣe yó àwọn ẹja àwọn wà nù odò lábẹ́ àpáta báwo wọ́n ṣe ń yó ìwọ wá lójú méjì ẹsẹ̀ méjì ọwọ́ méjì ìwọ lọ sókè dìgbọn yìí ẹ̀rú tí wọ́n ń bọ̀ yìí pé báwo ní ìṣeríkì ọlọ́run kẹfà تكافؤ الفقر والله رازق. وقد رزق الأتيار واليود بالبحر وقد رزق الأتيار واليود بالبحر. ولا يكنس كل ماله فيكون ذلك سببا في فساد المجتمع. bẹ́ẹ̀ ni lọ́jọ́ kọ́ lọ́wọ́ sọ yìí pé. ولا تجعل يدك مغلولة إلى عنقك ولا تبسطها كل البسط فتقعد ملوما محسورا. ìran corruption kan nìyẹn kéèyàn nánà pa ìka tí ò ní ìdìkẹ́ máa kówó lérí ẹ̀ nítayọ̀. لا تجعل يدك مغلولة إلى عنقك. kò ní ìdìbà yóò sì máa kówó lérí ẹ̀ nítayọ̀ iná àpà ní í já sí àbí kó tún wá ná kó tún má tó kó tún máa gé iná kó máa gé iná èyí òun náà fasádù ìbàjẹ́ kan ni nítorí pé tó o bá ti ń gé iná ní tó fi mọ̀ pé bàjẹ́ ní dálẹ̀ bí ìwọ tó lọ́mọ skul pàápàá jùlọ ọmọbìnrin ó sì gbanú o dáàdi owó oúnjẹ sàgbà ilé náà ìmọ̀lẹ́ ọmọdé jẹ̀ náà yàtọ̀ fún kíkè ìsepò òrí
kódà bọ̀ bàdíjọ́ mọ̀ pò rí wípé láìpẹ́ ló gu ọlọ́run ń fi lè pa bọ̀ àánú bàbá mi ń sọ́gùn lérí mi kò níjọ́ yáyàkúyà àmọ́ tó o bá rí tọ́mọ̀ yìí pé ọ̀ ń bà wọn nu jẹ́ ni òun náà bọ̀ nu jẹ́ o. bọ́n bá ń rí tí wọ́n ń béèrè tó fún un tó ń bà nínú jẹ́ òun náà bọ́ tọ́jú ẹ̀ ni yọ padà bọ́ nínú jẹ́. yọ bọ̀ nu jẹ́. bẹ́ẹ̀ sì náà ni ọmọ tó kówó fún ss àpọ̀jù owó ìsráfù nìyẹn ìran corruption kan ní owó tí ò nídìí àpọ̀jù owó ni ọjọ́ màmí ọ̀kàwé má a máa jayé ká pẹ̀lú àwọn ọ̀rẹ́ rẹ̀ ó límìtì ẹ̀ ó ní nànà pa ó ní yahun ó tún jọ máa ń jọ mi pé kò sí nílẹ̀ ó sì wà òfin pìpì àrẹ kalẹ̀ ní pé gbogbo ojoojúmọ́ kọ́ lọ́dún o ọba tó dá wa gùn òsè gbogbo ń tá a fẹ́ fún wa tán ó sì ní àìsí táwọn náà níjọ́ lọ́hùn tó bá ti ṣe tán níbẹ̀ mọ́ àbọ̀mọ èèyàn kọ́ òun náà fẹ́ ká tún padà wá. àìsí tàbí náà níbi ń jọ́ lọ́hùn. níbi ń jọ́ lọ́hùn náà nu. àbọ̀mọ ènìyàn kọ́ bàbá ti ṣe tán. báwa bá ti tẹ̀ wá àwọn ọba rẹ̀ níwájú sáfù mọ́sáàtì tó mú tẹ̀sùn bá dá ní ara níní ẹnu kó ní bùkátà lọ́nà tí bùkátà bá ti di ya ẹ máa bẹ kí alájì ayé ni ọ̀nà pọ̀ ní àgbélé ni àmọ́ wá tó ti délé ẹ̀ tún rí so ọ̀yẹ́ fi pìpì ọmọ kalẹ̀ níjọ́ mi inú ìsráfù ìbàjẹ́ ìran àbàjẹ́ kan ní láàrin ìlú téèyàn gbọ́dọ̀ pinnu rẹ̀ nǹkan gbọ́dọ̀ wà ss kó ti pọ̀ jù tí ò ní rí sí ìbàjẹ́ ni a máa lo kómátò bíi 50 sọ́nà mélòó lógún bẹ́ẹ̀ bọ́ bá fẹ́ ṣe àyíbá mọ́ mọ́tò onílàáká yìí ó lè takú sọ́nà ó kó méjì mẹ́ta mẹ́rin sọ́nà mọ́tò 50 kí ló fẹ́ fi ṣe ìran ìsráfù kan ni iná àpà ni ọbọ̀ tí pati ọmọ wa sọ bíìlì owó ẹ̀ máa tewó mọ́lẹ̀ iná àpà ni. iná àpà ni gbogbo orú bẹ́ẹ̀. lọ́rẹ́ nìkan bẹ tó ní tó dá wàhálà sínú ẹ̀mí rẹ̀ náà. àwọn bá gbé ronú lọlé. kò ní máa ronú nìkan yóò lọ gbé mani tó náà fẹ́ náwó tí ó gbóhùn yìí ni sàrání àfọwọ́sẹ́ sàrání wò ipe méjèèjì yìí kò sí ìtọ́pọ̀jù ń bẹ̀ tí ò ní dá ìbàjẹ́ sílẹ̀ yọba àwùjọ jẹ́ ní fi ń jásí pé ọ̀rọ̀ gbórùn àyà kan wípé nàlá ya'muru bil adli wal ihsani wa ita'i qurba wa yanha 'anil fahsha'i wal munkari wal baghi ya'idukum la'allakum tadhakkarun. awakọ̀ níbi adil ọwọ́ àkù yẹ́ ni Anil fahsha'i ìbàjẹ́ wa pọ̀ àmẹ́yìí tọ́lọ̀ fi síde ìbàjẹ́ gangan torí pé ọ̀gá àbàjẹ́ tó burú jáì òun ni ṣìnà. èyí tọ́lọ̀ fi síde ìbàjẹ́ tó pé òun ló burú jáì òun náà ni ṣìnà. ọlọ́run pé wala takrabu zina. ló jẹ́ pé embargo tó gbélé látẹ́kìràbù zina. tó ọba ti rí látẹ́kìràbù dóńgó èrè àní danger dóńgó èrè à ọlọ́run ní ẹ má tiẹ̀ súnmọ́ rárá kò pé kẹ́ ẹ má ṣe má sọ ọba ti súnmọ́ báwo ló ṣe ṣe látẹ́kìràbù zina innahu kana fahishatan wa sa'a sabila. kana fahishatan wa sa'a sabila. kana fahishatan wa sa'a sabila. kana fahishatan wa sa'a